Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú má jọ́sẹ̀ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji Elédùà àṣetì ẹ̀. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ lóyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹ̀ ṣe rí kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulyman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́ ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. tọ́ mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú déédéé àkókò yìí o ẹ kú ọjọ́ méjì mẹ́ta orúkọ tèmi ni Alhaji Dr. Sulyman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé Olúwa Ọlọ́run Olódùmarè ọba tó dá ayé tó dá ọ̀run tí ó wà pẹ̀lú wa látijọ́ yìí tí ó jẹ́ ká tún ní oore ọ̀fẹ́ mi láti pàdé ó ní mo fi orúkọ rẹ̀ mo fi kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa o. àwọn ọ̀rọ̀ wo la fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa báwo làwọn bàbá wa ṣe ń lo ìgbésí ayé wọn tí gbogbo nǹkan fi gbẹdẹmukẹ́ tí ayé fi rójú tí òde ìlú fi tòrò mínímíní tọ́ ẹ̀yin yẹn wa ẹ máa bá wa ká lọ o. ohun tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí lónìí òun ni ewé rinrin ewé kan bẹ tí àwọn bàbá wa ń pè ní ewé rinrin yìí bó la bàbá wa ṣe kàkún tó nígbà wáṣẹ̀ kí sì ni òye tí Olódùmarè fi yé wọn àti ìwúlò tó wà lára pàtàkì ewé yìí ní àkókò tí ó ní ni wípé inú òjò ló máa ń wà dáadáa kò kì í sí nínú ẹ̀rùn púpọ̀ tó náà kọ́ ni wípé ewé rinrin yìí ewé tá à ń pè ní ewé rinrin òun ni lórí ọ̀rọ̀ wa tá à ń bá bọ̀ ètò wa ìgbà wáṣẹ̀ mo ní gbẹ bá gbàláyé mi àtẹnitọ́ ẹ̀sẹ̀ dé àtẹnití fọkàn bá wa bọ̀ mo ní ewé rinrin la fẹ́ fi ṣèdánilẹ́kọ̀ọ́ tòní kó lè jàǹfààní láti jẹmùkúndùn báwọn bàbá wa ṣe ń lò gbèsè ayé wọn nígbà wáṣẹ̀ ewé rinrin tí mò ń sọ̀rọ̀ báyìí tẹ́ ẹ bá wò mí bẹ́ẹ̀ sì bá mi bọ̀ ewé rinrin yìí ó máa ń hù níbi tí omi bá wà dáadáa ìdí tí ó fi jẹ́ pé nígbà òjò ń lọ pọ̀ dáadáa tí èèyàn lè rí káàkiri ní àkókò ẹ̀rùn ó ṣeé ṣe kéèyàn máa wá káàkiri tó fi bá wà kéèyàn tó rí mo wá fẹ́ sọ àwọn àǹfààní àti ìwúlò kọ̀ọ̀kan tó wà ńbẹ̀ níwọ̀nba tí ẹ̀yin tẹ́ fi lè gbádùn bá bàbá wa ṣe lọ ayé wọn nígbà wáṣẹ̀ ìwọ̀nba èyí tí Ọlọ́run fi yé bàbá tèmi mọ́ torí pé ìmọ̀ ibùdó kan ni ẹnìkan ò lè wẹ̀já bá a ti ń sọ̀rọ̀ yìí èyí tí èmi mọ̀ òun ni mò ń sọ̀rọ̀ lórí ẹlòmíín náà ń bẹ́nu ilé tí ń wò mí tàbí tí bàbá rẹ̀ ti mọ̀ nípa iṣẹ́ yìí rí tí wọ́n ti lò ó lóríṣiríṣi ọ̀nà míì àmì ìtẹ́mi máa ń pa àríṣà bá mi fi yé mi tí mo sì lò ó tọ́lọ́sì ní orí bẹ́ẹ̀ òun ni mo fẹ́ sọ̀rọ̀ báyìí ewé rinrin jẹ́ ewé kan pàtàkì tí bàbá mi jẹ́ kó yé mi pé ìyówù téèyàn bá lò sára tó bá fẹ́ gbòdì lára èèyàn tó jẹ́ bíi tá a lè pè ní májèlé poison bóyá ọjọ́ májèlé tí inú tó wọnú ẹ̀jẹ̀ ni tàbí májèlé tó wọnú fún tá a jẹ nípasẹ̀ oúnjẹ tàbí èèyàn tiẹ̀ sí oògùn Yorùbá lò tàbí èèyàn sí oògùn òyìnbó lò tàbí wọ́n lo oògùn fún yàn lóògùn òyìnbó gan tó wá fẹ́ gbòdì lára èèyàn ẹ̀rí àwọn bàbá wa máa lo ewé láti yọ oró nǹkan burúkú kù lára kódà ewé bàbá mi á tún máa lò bí ejò bá búyàn jẹ bẹ́ẹ̀ bá ti lè lò pẹ̀lú ògùn Ọlọ́run èèyàn sì bẹ̀rẹ̀ sí ní àlàáfíà ìwúlò rẹ̀ pọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká kọ́kọ́ mẹ́nu bà níwọ̀n bẹ́ẹ̀ àkọ́kọ́ nù ìwúlò tí ewé rinrin ní tí èèyàn bá rí wípé
èèyàn sí oògùn jẹ tàbí ó lo oògùn òyìnbó kan ó fẹ́ máa dà láàmú nínú ara tàbí ó tiẹ̀ jẹ oúnjẹ ojú oorun tí a rí pé ti ń ṣe wá spiritual tàbí inú èèyàn kàn wú bẹ́ńbẹ́ ẹ̀ tí ẹ̀ mọ́ kókó ti ń ṣe ewé yìí nìkan òun lá gbó á fomi sí ẹnìyẹn ó mú déédéé tọ́ḿbìlà kékeré tó bá ti lè mú láàárọ̀ tó sì mú lálẹ́ déédéé tọ́ḿbìlà tó jẹ́ pé síbí ìmùkọ 6 ló wà nínú ẹ̀ torí àwọn míì máa ń sọ pé oògùn ìbílẹ̀ nígbà wáṣẹ̀ kò ní òdiwọ̀n irọ́ ni o àfi tó bá bẹ́ẹ̀ lọ́dọ̀ ẹni tó fún ọ ní egbòogi lókù oògùn Yorùbá ní òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n Yorùbá méjèèjì tí mo sọ ló yàtọ̀ sí rárá wọn òdiwọ̀n ó sì ní ẹrẹ́wọ̀n tẹ́ ẹ bá ti lè gbó lápèjúwe tẹ́ ẹ bá ti rí ewé tó bá kún ọwọ́ méjì báyìí tẹ́ ẹ bá fẹ́ gbó omi tẹ́ ẹ fi sí kọ́mọ̀ ju déédéé omi tọ́ḿbìlà tí mo sọ yìí tí mo ní síbi 6 ni wọ́n ju déédéé tọ́ḿbìlà 6 náà lọ ẹ wàá gbó pẹ̀lú ẹ wàá ṣẹ tẹ́ ẹ bá ti lè ṣẹ múmu rẹ̀ àti lílo rẹ̀ déédéé tọ́ḿbìlà tí mo ní déédéé síbi 6 ni láàárọ̀ àti ní alẹ́ tí èèyàn bá sí oògùn jẹ yóò sì kú lára rẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run tó ẹlẹ́ẹ̀kejì tá a tún lè lo ètà àgbo yìí fún tí èèyàn bá ní ìpèníjà nípa kòkòrò ìgbóná bóyá chicken pox tàbí measles bóyá ó ti níbà tẹ́lẹ̀ bóyá ibà yẹn wá jẹ́ kí ìgbóná jáde lára rẹ̀ ìgbóná yìí ewé èèyàn bàbá wa máa lò fún bá a ṣe gbóhùn náà ni àmẹ́ni yóò máa fi rárá yàtọ̀ tó wà mẹ́ni yẹn yóò tún máa fi ra ojú ibi tí ìgbóná yìí ti mú yóò sì tún máa mú ní ẹ̀ẹ̀mejì lójúmọ́ láàárọ̀ àti ní alẹ́ ìwúlò wo ló tún wà fún ewé rinrin ìwúlò rẹ̀ pọ̀ gan o ẹ jẹ́ ká tó mẹ́nu bà ìwúlò pàtàkì kan tó tún wà fún ewé rinrin ìwúlò ẹlẹ́ẹ̀kejì tí obìnrin tí wọ́n bá sọ pé bóyá yálà ọmọ ò dúró dáadáa nínú obìnrin bóyá ó lọ sílé ìwòsàn òyìnbó wọ́n ní ọmọ ò dúró ní àyè tó yẹ kó dúró sí tàbí wọ́n tiẹ̀ ń sọ fún ẹni tó wà nínú oyún tó jẹ́ aláboyún wípé ọmọ yìí bàbá rẹ̀ ló yẹ kó bí kò tí wàá tètè bí tàbí aláboyún máa ń rọbí lọ́wọ́ torí owó yìí ó dáa jù ká jẹ́ kí àsìkò ìbí ọmọ kó súnmọ́ kó tí aláboyún tí ó lò kó ti wọnú oṣù kẹsàn-án kó ti lo oṣù kẹsàn-án rẹ̀ kan kó pé kó tó lò ó ìwúlò méjì ló wà fún èèyàn lè lò fún obìnrin tí ń rọbí lọ́wọ́ tí wà lóṣù iṣẹ́ lọ́wọ́ bóyá à ń bẹ náà fún lọ́wọ́ bóyá wọ́n ti ẹ̀ pé tọ̀ àwọn dókítà olóyìnbó pé tọ̀ àwọn bóyá káwọn ṣe iṣẹ́ abẹ fún ṣẹ́ẹ̀sì mọ̀ lóòótọ́ nílẹ̀ adúláwọ̀ àwa ka sí abẹ kún àwọn olóyìnbó ọ̀ka sí abẹ kún wọ́n kà á kún ọ̀nà ìgbàlà àmọ́ kìí ṣe gbogbo yẹn ni ó yé ní ọ̀dọ̀ wa níhìn pàápàá jùlọ nígbà wáṣẹ̀ wọn ì sábà fi abẹ gbẹ̀bí ní ara aláboyún níjọ̀wọ̀n àná nítorí àwọn bàbá wa gbàgbọ́ pé kò sí abẹ́ obìnrin kan tí ó gba àti sàbíamọ pẹ̀lú ọkọ rẹ̀ tí ó wà ní gba ọmọ tí ó bí Ọlọ́run kì í sábà ṣe bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ a máa lọ́wọ́ àwọn ẹni òkùnkùn nínú ní ọ̀pọ̀lọpọ̀ aláboyún tí wọ́n ń ṣiṣẹ́ abẹ fún tẹ́ ẹ bá kó wọn jọ tipátipá lẹ́ẹ̀fì rí bíi 2 mẹ́ta tó jẹ́ pé bóyá nípasẹ̀ bóyá aláboyún yẹn ṣe wàhálà jù ni wọ́n fi ṣiṣẹ́ abẹ fún ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ọwọ́ agbára òkùnkùn wà ń bẹ̀ bàbá wa rí pé obìnrin wà nínú oyún tó sì tó oṣù 9 rẹ̀ pé àbàbà wọn ní ká mú ewé ká gún mọ́ ọṣẹ tábà ti gún mọ́ ọṣẹ á fi ẹ̀rù alamọ làwọn ń pè l'Ógbómọ̀ṣọ́ àmì ń pè ní ẹ̀rù àwòlà ẹ̀rù alamọ ẹ̀wà gún mọ́ tábà ti gún mọ́ ọṣẹ níwọ̀n náà ni o aláboyún yìí yóò máa fi wẹ̀ tí bá ti fi ń wẹ̀ lálaalẹ́ pẹ̀lú ògùn Ọlọ́run á gbọ́n ìyá á gbọ́ tọmọ àmọ́ ká jẹ́ pé aláboyún tó ti wà lórí iṣẹ́ títí ń rọbí lọ́wọ́ ni àfi ká gbo ewé yìí o ká gbo á wà fi ọwọ́ àbàbà wọn ní ká fi ọwọ́ àlàáfíà ọwọ́ left ká fi gbé fún ọwọ́ àní tó sì ọwọ́ òsì left ni wọ́n fi gbé fún aláboyún yóò fi ọwọ́ àlàáfíà gbà tó wá ti pé ó ti wá jẹ́ tí ó ti jẹ́ pé aláboyún yìí tí ó ti rẹ̀ kó tó di pa àmọ̀ tó ti ṣiṣẹ́ tó ti rẹ̀ tó ti wà lórí iṣẹ́ tó fẹ́ bímọ tó ti fẹ́ rẹ̀ àbàbà wọn ní ká sáré já ewé yìí 7 ká fọwọ́ àlàáfíà já 7 ewé rinrin yìí ká já 7 ńbẹ̀ á wà fọwọ́ àlàáfíà á fi sí lẹ́nu tàbí kó fọwọ́ àlàáfíà gbà kó dà sẹ́nu ìgbà tó bá ilé jẹ́ tó bá ilé gbé tọ́ rẹ̀ mì lójú ẹsẹ̀ náà ni á sì gbóhùn yá á sì gbọ́ tọmọ ewé kan pàtàkì tí a tún lè sọ ní orúkọ ewé abíwẹ́rẹ́ ni ewé abíwẹ́rẹ́ ń bẹ lọ́tọ̀ o èmi mo kàn fún nàgíjẹ abíwẹ́rẹ́ nítorí
pàtàkì ìwúlò sẹ́ rẹ̀ táwọn bàbá máa ń lò fún láyé àtijọ́ nígbà wáṣẹ̀. ṣé wá rí ewé rinrin yìí wọ́n níbi òtútù làgbé béwé rinrin, ìwúlò rẹ̀ kan tún ń bẹ tí èèyàn bá ní ìpèníjà nípa ikọ́, ìbá ṣe ikọ́ àwúgbẹ tóyìnbó ń pè ní asthma, tàbí ikọ́ òtútù àyà, tàbí gbogbo tí bá jẹ́ n tó lè máa dàyàn láàmú nípasẹ̀ ẹ̀kọ́, àwọn bàbá wa máa ń lo ewé yìí náà fún. ọ̀nà wo ni ń gbà á lò ó, ọ̀nà wo ni ń máa ń gbà á lò ó tó sì dájú tí àwọn bàbá wa ń lò nígbà wáṣẹ̀ tọ́lọ́run sì gbàdúrà wọn lórí ẹ̀. ọ̀nà tó ń gbà á lò ni pé ewé yìí náà ni wọ́n ó mú ọ̀gẹ̀dẹ̀ wẹ́ẹ́rẹ́ tá à ń pè ní banana, wẹ́ẹ́rẹ́ àbáláyé àwọn ń pè ní ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìnì. ọ̀gẹ̀dẹ̀ yìí ó ní àwọn bàbá wo ní ká bó èpo rẹ̀ láti gún ewé yòókù ná, á wà lọ ọ̀gẹ̀dẹ̀ ẹyọ kan tó bá pọ́n á lọ mọ́ ewé, tẹ́ bá ti lọ ẹ́ pé yóò ṣe mẹ̀dẹ̀mẹ̀dẹ̀ á wà á po òrí mọ́, kíní kan bẹ̀ tán ń pè ní òrí shea butter. tá bá ti po òrí mọ́ á fi iyọ̀ díẹ̀ sí, ẹ máa gbọ́ ẹjẹ́ tó kà fún yín o. ewé rinrin yìí ọ̀gẹ̀dẹ̀ àbáláyé wẹ̀rẹ̀ tó ti pọ́n á bó èpo rẹ̀, á kọ́kọ́ lọ ewé rinrin, á wà á mú ọ̀gẹ̀dẹ̀ á pò mọ́, á wà á bu iyọ̀ díẹ̀ sí bí ìgbà tí yẹn fi iyọ̀ sọ bẹ́ẹ̀ ànìjẹ́ yọ̀ pọ̀ mbẹ́, á wà á gún mọ́, á wà á pòrí mọ́, á wà á kó sínú àwọn bàbá ń jọ nínú pọ̀kọ́ àgbọn ni wọ́n kó sí, ṣùgbọ́n ní ìsìn kò nílò pọ̀kọ́ àgbọn, wá rọ́bà kan kó sí, yìí bà á jẹ́. tẹ́ ẹ bá ti tọ́ báyìí, tẹ́yìn bá ti tọ́ lá báyìí, tọ́ lá láàárọ̀ lálẹ́ pẹ̀lú ògo Ọlọ́run, ẹ̀kọ́ ó sì dẹ̀, yóò lè máa rí kọ́yàn tu, yóò sì lè máa mí jálẹ̀ dáadáa. ẹ gbọ́ ara ìwúlò kan tí ewé rinrin tó wúlò fún ni. ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ rí mi bóyá ìmọ̀ràn tàbí àlàyé tàbí ìbéèrè tàbí ìwádìí nípa àrìn àjò ayé yín ni, ẹ wò mí sí ìlú mi ní Ògbómọ̀ṣọ́ ní Làkà Òkété ní Baálẹ̀ Jẹ́rù ilé alága. ibi tó bá ti ń dógbómọ̀ṣọ́ tó bá ti ń bọ̀ ìwọ kàn bọ́ọ̀lẹ̀ ní gáràjì sọ fún ọlọ́kadà pọ̀ lọ sọ́dọ̀ Alhaji Sulyman Egbeji, ọlọ́kadà ó gbé ọdọ́dọ̀ mi. ìwọ tó bá fẹ́ rí mi ní Ìlọrin, mo wà ní opposite Methodist Church ní Ọlọ́runṣògo ní ìlú Ìlọrin, ibẹ̀ la wà. tó bá ti débẹ̀ ìwọ kàn bọ́ọ̀lẹ̀ lọ sí Ọlọ́runṣògo lọ́pọ́sìtì àdójúkọ Methodist Church nílọrin, kó o béèrè ọ́fíìsì bàbá Egbeji, wọn ò rí ọ́fíìsì àbáyé ni ọba wa ń bẹ̀. a sì wà ní Abraham Adesina shopping complex number 58 ní Onípàánù, ọ̀fẹ́ ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú police station Onípàánù báyìí ní ìlú Èkó. ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ mi, ẹ má jẹ́ àsọ lẹ́nu, ọmọ tó bá sọ lẹ́nu ọ sọ àpò ìyàkọ́, ẹ ní jìyà èmi ò ní jìyà, à ní jìyà tọmọtọmọ o. ó dìgbà kan náà, ó dàbọ̀. Egbeji dé, ìdùnnú ṣubú láyọ̀, ìwọ táyé ń pọ́n lójú, má jọ́sẹ̀ mọ́lẹ̀ mọ́, ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji, Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko, òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulyman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́, ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́, agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn, olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fòrà kírakín, àgbègbè bẹ́ẹ̀ ń fòrà gàjìgì, oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ. ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé, ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara, ìwọ tó ń fọwọ́ sùn nù gírí gbígbẹ, ìwọ tó ń ní ìjákulẹ̀, ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ, ìwọ tó rí lẹ́kọ́, ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí, kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo olè Ògbómọ̀ṣọ́, ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa, ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà. Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664. Alhaji Sulyman Egbeji, ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru, ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.